Ẹ kú dédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́fálẹ́yẹ. Ilé-ẹjọ́ gíga àpapọ̀ tí ó kalẹ̀ sí ìlú Òṣogbo ìpínlẹ̀ Ọ̀ṣun ní Ọjọ́rú ti rán ọ̀gbẹ́ni Musa Raji Muhammadu lọ sí ẹ̀wọ̀n ọdún 4 4 years lórí ẹ̀sùn gbígbé egbòogi òògùn olóró cannabis tí ó tó ìwọ̀n kílò 11 ó dín díẹ̀ 10.7 kg. Ìròyìn yìí ṣàlàyé wípé ní ọjọ́ 1 oṣù kẹta March 1 ọdún 2024 ni wọ́n mú arákùnrin Muhammadu lọ́nà òpópónà Gbọ̀ngán Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú egbòogi olóró lọ́wọ́ rẹ̀, ṣùgbọ́n nígbà tí ó di ọjọ́ 13 oṣù kẹta March 13 ọdún 2024 ni wọ́n bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ rẹ̀ yìí tí aṣojú ìjọba àpapọ̀ Olúfẹ́mi Ìdímákin fi ẹ̀sùn kàn án bí àwọn ṣe bá egbòogi òògùn olóró cannabis lọ́wọ́ rẹ̀, tí ó sì tún pe àwọn ẹlẹ́rìí 3 láti jẹ́rìí sí ẹ̀sùn tí wọ́n fi kan Muhammadu àti ṣíṣe àfihàn àwọn egbòogi òògùn olóró 10 láti fi gbé ẹ̀sùn rẹ̀ lẹ́sẹ̀. Adájọ́ Mashiko Salisu wá gbé ìdájọ́ rẹ̀ jáde síta wípé ẹ̀rí àrídájú ti farahàn pé ọ̀gbẹ́ni Muhammadu ti jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án. Nítorí ìdí èyí ni òun ṣe sọ pé kí ó lọ sí ẹ̀wọ̀n fún ọdún 4 bí ó tilẹ̀ jẹ́ pé ìjìyà ẹ̀ṣẹ̀ tí ó ṣẹ̀ jẹ mọ́ ẹ̀wọ̀n gbére, ṣùgbọ́n òun ṣe ìdájọ́ òun pẹ̀lú àánú. Nítorí ìdí èyí lòun fi fún un ní ẹ̀wọ̀n ọdún 4 láìsí owó ìtanràn níbẹ̀ rárá. Ó tún wá ṣe àfikún ìdájọ́ rẹ̀ wípé kí wọ́n gba gbogbo egbòogi olóró náà jẹ́, kí wọ́n sì tún gba ọ̀kadà tí ó máa fi ń gbé e káàkiri lọ́wọ́ rẹ̀ kí ó di ti ìjọba àpapọ̀. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ìdájọ́ rẹ̀ pé ìdájọ́ tí òun ṣe kò ṣẹ̀yìn láti jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn ènìyàn tí wọ́n ń ṣe irú iṣẹ́ búburú yìí, kí wọ́n tọwọ́ ọmọ wọn báṣọ, àfi bẹ́ẹ̀ wọn yóò jẹyàn wọn níṣu. Ìwé ìròyìn Punch tún ṣe àfihàn iṣẹ́ tí àjọ National Drug Law Enforcement Agency ṣe ní ọjọ́ 2 oṣù kọkànlá November 7 nípa bí wọ́n ṣe rán àwọn ọmọ ẹgbẹ́ ọ̀daràn 5 kan tí wọ́n ń ṣiṣẹ́ ibi wọn ní gbogbo ilẹ̀ àgbáyé lọ sí ẹ̀wọ̀n ọdún 21 years ní ìlú Èkó nígbà tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú wọn ní ibùdókọ̀ òfurufú ti Murtala Muhammed International Airport Ìkẹjà. Àwọn òṣìṣẹ́ NDLEA ṣe àfihàn àwọn ọ̀daràn 3 mìíràn tí orúkọ wọn ń jẹ́ Ọlásùpọ̀ Michael Ọládìméjì, Mueze Adémọ́lá Ògúnbíyì àti Ṣọlá Adégòkè, tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú lẹ́yìn ìgbà tí wọ́n ká òògùn olóró cocaine tí ìwọ̀n rẹ̀ dín díẹ̀ ní kílò 18 17.9 kg, èyí tí wọ́n fi pamọ́ sínú èròjà aṣọ àti òògùn ìbílẹ̀ tí wọ́n fẹ́ gbé ránṣẹ́ sí orílẹ̀-èdè Sydney, Australia ní ibùdókọ̀ òfurufú abala ibi tí wọ́n ti máa ń fi ẹrù ránṣẹ́ ní ọjọ́ 26 oṣù kẹjọ August 26 ọdún 2025. Agbẹnusọ fún àjọ NDLEA Fẹ́mi Babáfẹ́mi wá tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ wípé ìwádìí tí àwọn ṣe ló fi hàn bí àwọn ṣe rí òògùn olóró cannabis tí ó lé ní ìwọ̀n kílò 20.5 kg ní ilé Ògúnbíyì tí ó wà ní Lekki àti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Range Rover SUV dúdú ní ilé tí Adégòkè ní Ìkẹjà GRA. Àwọn gbé wọn lọ sí ilé ẹjọ́ àpapọ̀ tí ó ga èyí tí ó wà ní ìlú Èkó ní 30 oṣù kẹwàá October 30 ọdún 2025 níwájú adájọ́ Musa Kàkàkí. Nígbà tí ó di ọjọ́ 21 oṣù kẹwàá October 31 ni adájọ́ ṣe ìdájọ́ rẹ̀ nípa fífi ẹnìkọ̀ọ̀kan wọn sí ẹ̀wọ̀n ọdún 5 èyí tí àpapọ̀ rẹ̀ jẹ́ 15 láìsí owó ìtanràn, kí wọ́n sì tún gba àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Range Rover SUV àti Toyota Venza lọ́wọ́ wọn kí ó sì di ti ìjọba àpapọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Punch. Ìjà olórí kò ṣe olórí tí ó wà láàrin Àtaọ́ja ti Òṣogbo Ọba Jimoh Oyètúnjí àti Olúwo ti Ìwó Ọba Abdulrasheed Àkànbí ní ọmọ-ọba ti ìlú Òṣogbo kan ti ṣàfihàn ọ̀rọ̀ rẹ̀ wípé kò yẹ kí àwọn ọba méjèèjì máa figagbága lórí ẹni tí ó jẹ́ olórí. Ọmọ-ọba láti Ìṣògbò ìdílé oyè Láhànmí àti Mátànmí nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nílùú Òṣogbo lọ́jọ́rú ni ó ṣàlàyé wípé Àtaọ́ja jogún ìlẹ̀kẹ̀ oyè rẹ̀ láti ọ̀dọ̀ àwọn baba-ńlá rẹ̀ Ọwọ́ Ajíbógun ọmọ bíbí Tààrà Odùduwà. Ọmọọba Lékan Sàlámì tí ó tún gbẹnu àwọn ọmọọba yòókù sọ̀rọ̀ wípé
kí gómìnà Adémọ́lá Adélékè tètè gbé ìgbésẹ̀ láti fún Àtaọ́ja ní ẹ̀tọ́ rẹ̀ láàrin gbogbo àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ni ó ti ṣàlàyé síwájú wípé Ọwọ́ Aláoróyè tí ó jẹ́ Àtaọ́ja àkọ́kọ́ ti Òṣogbo, òun ni ìran karùn-ún ọmọ bíbí Odùduwà nípasẹ̀ ọmọ Ọ̀kànbí Ajígbógun ti Ọwá Òbòkun àkọ́kọ́ ti ilẹ̀ Ìjẹ̀ṣà. Ọ̀rọ̀ àsọpọ̀ yìí dímúlẹ̀ láti ẹnu Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ Ọba Adésọjí Adérẹ̀mí ní ọdún 1947 tí wọ́n sì jẹ́ kí Àtaọ́ja Samuel Adélé bẹ̀rẹ̀ sí ní wọ ìlẹ̀kẹ̀ adé. Gbogbo ìgbésẹ̀ yìí ṣẹlẹ̀ lẹ́yìn tí Ọọ̀ni ti fìdí rẹ̀ múlẹ̀ láti ọ̀dọ̀ Ọwá Òbòkun ti ilẹ̀ Ìjẹ̀ṣà nípa Ọwá Ajíbógun ọmọ bíbí Ọ̀kànbí, ọ̀kan ṣoṣo ti Odùduwà. Ó tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé Olúwo ti Ìwó àkọ́kọ́, Ọba Adékọ́lá Tẹ̀lú jẹ́ ọmọbìnrin kan ṣoṣo tí Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Lúwo Gbàgídà. Ó jẹ́ obìnrin tí ó jọba lẹ́yìn tí Ọọ̀ni Gẹ̀ẹ́sì kúrò lórí oyè. Ó wá láti ìdílé ọ̀tàtà agboolé Owódé Òkèrèwé Ilé-Ifẹ̀. Nítorí pé ó jẹ́ obìnrin, ó fẹ́ àgbà olóyè Ọbalọ́rán agboolé Ìlódé Ilé-Ifẹ̀, tí ìgbéyàwó rẹ̀ sì so èso nípa bíbí ọmọ kan èyí tí ó jẹ́ olùdásílẹ̀ ìlú Ìwó, Ọba Adékọ́lá Tẹ̀lú, tí ó sì tún jẹ́ Olúwo ti Ìwó àkọ́kọ́. Nítorí ìdí èyí, Olúwo kò lè jẹ́ olórí Àtaọ́ja nítorí pé ó tan mọ́ Odùduwà nípasẹ̀ ìyá rẹ̀, Ọọ̀ni Lúwo Gbàgídà. Èyí ni ìtàn àwọn ọba ìlú méjèèjì gẹ́gẹ́ bí ìtàn àbáláyé àti àkọsílẹ̀ ìjọba lábẹ́ ìṣàkóso ìwé ìtàn Ìbàdàn wípé Àtaọ́ja ni ó wà ní ipò kìíní tí Olúwo wà ní ipò keje. Ìlànà yìí rí bẹ́ẹ̀ nítorí pé Ọọ̀ni ti Ifẹ̀, Ọwá Òbòkun ti ilẹ̀ Ìjẹ̀ṣà àti Ọ̀ràngún ti Ìlá ni wọ́n wà ní ipò kìíní títí dé ipò kẹta ní títò. Èyí ni ìwé àkọsílẹ̀ àti èsì tí Òṣogbo sọ jáde síta lórí ọ̀rọ̀ àwọn ọba méjèèjì. Ìròyìn náà wá ṣe àfikún ọ̀rọ̀ ipò ọba yìí pé nígbà ayé ìṣèjọba gómìnà Bísí Àkàndé, Àtaọ́ja wà ní ipò kẹrin ní ìpele ipò àwọn ọbalọ́ba ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣùgbọ́n nígbà tí ó di ìgbà ìṣèjọba ọmọọba Ọlágúnsóyè Òyìnlọ́lá ní àyípadà ráńpẹ́ dé bá ètò ìlànà ipò ọba. Nítorí pé ọba àná tí ó ti di olóògbé báyìí, Àtaọ́ja ti Òṣogbo, Ọba Ìyọlá Oyèwálé Mátànmí kẹta, kúrò ní orílẹ̀-èdè yìí lọ sí ilẹ̀ òkèèrè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Vanguard. Mínísítà lórí ètò ààbò Mohammed Badru ti fi dá gbogbo iléeṣẹ́ elétò ààbò lójú pé àwọn yóò ṣàtìlẹ́yìn fún gbogbo ọmọ ológun tí ó bá ń ṣiṣẹ́ lọ́nà tí ó bá òfin mu. Mínísítà yìí sọ̀rọ̀ ìdánilójú yìí síta nígbà tí ó ń dáhùn ìbéèrè lóríṣiríṣi èyí tí àwọn akọ̀ròyìn ń bí níbi ìpàdé àwọn akọ̀ròyìn lórí ayẹyẹ ìrántí àwọn ọmọ ológun ti ọdún 2026 ní ilé ẹ̀kọ́ ti National Defence College Abuja ní Ọjọ́rú. Ìbéèrè tí wọ́n ń bi Bádírù kò ṣẹ̀yìn ìṣẹ̀lẹ̀ tí ó wáyé ní ọjọ́ Ìṣẹ́gun láàrin mínísítà ìlú Àbújá Nyesom Wike àti òṣìṣẹ́ ológun ti orí omi Navy Lieutenant A.M. Yerima lórí ọ̀rọ̀ ilẹ̀ Àbújá, tí wọ́n sọ pé ọ̀gá ológun orí omi àná tẹ́lẹ̀ rí Vice Admiral Gambo ni ó ní ilẹ̀ náà. Èyí ló jẹ́ kí Bádírù fèsì wípé dandan ni kí àwọn ṣe àtìlẹ́yìn fún òṣìṣẹ́ ológun kọ̀ọ̀kan tí ó bá ṣiṣẹ́ rẹ̀ lọ́nà tí ó bá òfin mu. Ní àfikún ọ̀rọ̀ rẹ̀ ló ti fi ń dá àwọn ènìyàn lójú pé àwọn yóò lọ ṣe àgbéyẹ̀wò ìṣẹ̀lẹ̀ náà tí àwọn yóò sì tún gbé ìgbésẹ̀ tí ó bá yẹ èyí tí ó sì tọ̀nà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ààrẹ fún àjọ Nigeria Football Federation (NFF) Ibrahim Gusau ti fi ọkàn ìgbàgbọ́ sọ pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles yóò pegedé fún ìdíje eré bọ́ọ̀lù àgbáyé 2026 FIFA World Cup. Ó tún wá tẹ̀ síwájú wípé bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ti kùnà ìlànà àti pegedé láìní ìdènà nínú, ṣùgbọ́n ààyè àǹfààní mìíràn ti ṣí sílẹ̀ fún wọn láti ṣàmúlò rẹ̀ kí wọ́n sì pegedé fún ìdíje eré bọ́ọ̀lù àgbáyé náà. Ó tún wá ṣàlàyé wípé ẹgbẹ́ abala Eric Cherish yóò kojú Gabonese Panda ní ìpele tí ó ṣáájú ìpele ìkẹyìn ní pápá ìṣeré bọ́ọ̀lù ti Prince Eretia Moulay El Hassan Sports Complex ní Rabat lọ́jọ́bọ̀, tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó bá jáwé olúborí láàrin wọn yóò kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Indomitable Lions of Cameroon tàbí ti Leopards
ti Democratic Republic ti Congo ní ìpele tí ó kẹ́yìn. Nínú ọ̀rọ̀ yìí ni ó jẹ́ kí Gusau sọ síta wípé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles ní gbogbo àmúyẹ láti pegedé fún ìdíje bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ti àgbáyé àti pé òun ní ìgbàgbọ́ nínú àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ìjọba ìpínlẹ̀ Èkó ti kéde títì abala kan ní apá Lekki Àjà fún oṣù mẹ́jọ láti fi ṣe àtúnṣe kí iṣẹ́ tí àwọn ń ṣe lójú ọ̀nà yìí bá lè tètè di píparí ní kíákíá àti kí lílo ọ̀nà yìí bá lè já sí ìrọ̀rùn fún gbogbo ènìyàn láì ní ìdènà rárá. Kọmíṣánná fún ìrìnnà ọkọ̀ Olúwaṣeun Òṣìóyẹmí ni ó ṣe àtẹ̀jáde ọ̀rọ̀ yìí ní Ọjọ́rú wípé iṣẹ́ àkànṣe náà yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ Àbámẹ́ta ọjọ́ 15 oṣù kọkànlá ọdún 2025 títí di Ọjọ́rú ọjọ́ 15 oṣù kejì ọdún 2026 November 15, 2025 to July 15, 2026. Ó tún ṣàlàyé wípé iṣẹ́ àtúnṣe ojú ọ̀nà yìí yóò pín sí ipa méjì láti dín ìrìn àjò súnkẹrẹ-fàkẹrẹ kù nígbà tí àwọn bá ń ṣiṣẹ́ lójú ọ̀nà yìí. Ó wá ṣàlàyé síwájú bí àwọn tí ó ń lo ojú ọ̀nà yìí yóò ṣe máa gba ibẹ̀ nígbà tí iṣẹ́ bá ń lọ lọ́wọ́. Ó wá rọ gbogbo àwọn olùgbé agbègbè yìí àti àwọn awakọ̀ láti ní sùúrù kí wọ́n sì tún fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ ojú ọ̀nà yìí àti pé kí gbogbo àwọn ènìyàn tí ó ń lo ojú ọ̀nà náà rí i dájú pé wọ́n gbọ́ràn sí àwọn òṣìṣẹ́ ojú ọ̀nà pópó lẹ́nu nítorí pé iṣẹ́ àkànṣe yìí wà lára iṣẹ́ takuntakun tí ìjọba ìpínlẹ̀ Èkó ń ṣe láti rí i pé àyípadà ọ̀tun dé bá gbogbo òpópónà ìpínlẹ̀ Èkó kí àwọn ènìyàn sì tún lè máa rin ìrìn àjò wọn pẹ̀lú ìrọ̀rùn àti àlàáfíà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post bákan náà. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí pé kí ń lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́kàn sí YouTube channel ìròyìn lérèfé. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.